akúbójú ọjọ́ ti rí ń bẹ̀ ń o akú iṣẹ́ àdúrà wa gbà lágbára Ọlọ́run àsìkò ìpalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀ a ó sinmi ayọ̀ lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ 16 nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ́ròyìn ọ̀hún ẹ jẹ́ ká ṣe omi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lánàá tí í ṣe ọjọ́ Àlàmísì òun ló ti ké sí àwọn ìgbìmọ̀ ìṣàkóso eléyìí tó lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé èyí tó máa ń wáyé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ èyí tí igbákejì ààrẹ Kasim Shettima tó léwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún níbi tí Bọ́lá Ahmed ti ń sọ fún wọn wípé òun ò ní fẹ́ àyè gba ẹnikẹ́ni àti ìjákulẹ̀ nínú ètò ìṣèjọba látọwọ́ àwọn ìgbìmọ̀ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣàkóso ìjọba ọ̀hún. Ó ní yàtọ̀ sí wípé igbákejì ààrẹ Shettima ó jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún tó tún léwájú àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe ìpàdé náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Níbẹ̀ ló ti ń sọ fún gbogbo àwọn gómìnà láti ìpínlẹ̀ 36 wípé gbogbo wọn pátá náà ni wọ́n wà nínú ìgbìmọ̀ náà àti àwọn ìgbìmọ̀ láti ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà CBN tó fi mọ́ àwọn ènìyàn eléyìí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìpàdé ọ̀hún ni Bọ́lá Ahmed Tinubu ló ti korò ojú tó sì ń sọ fún wọn lánàá tí í ṣe ọjọ́ Àlàmísì ọjọ́bọ̀ wípé ètò ìṣèjọba èyí tó ń bẹ ní ìta lọ́wọ́ báyìí kò ní fi ọwọ́ yẹgẹrẹ mú ohunkóhun, bẹ́ẹ̀ sì ni kò ní gba ẹnikẹ́ni láàyè láti ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ ó ní lákòótán òun ò fẹ́ ìjákulẹ̀ tí wọ́n pè ní fẹ́líọ̀mù lẹ́nu ìṣèjọba òun. Ó ní bí kò ṣe àṣeyọrí, ó ní àìtó gbangba sùn ní kí èèyàn sùn kó máa da ṣobora. Ó ní tán bá ti fìyàn jóyà wòdì dandan báyìí ni kó gbòmìnira adìyẹ ó lóun ti ṣetán láti mú àyípadà rere aláìlẹ́gbẹ́ bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò orílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ Arewa láti apá òkè ọya orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n pe orúkọ ẹgbẹ́ òun ní Arewa Civil Society Organization àti Arewa Youth Consultative, àwọn méjèèjì yìí ni wọ́n ti pawọ́pọ̀ báyìí láti pàtẹ́wọ́ àti gbé oríyìn tó tóbi fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìgbésẹ̀ akin eléyìí tí ààrẹ ọ̀hún tó gbé pẹ̀lú bó ṣe yọ alága wípé kó máa lọ sí ilé rẹ̀ fún ìgbà díẹ̀ náà. Àwọn ẹgbẹ́ méjèèjì ọ̀hún tí wọ́n sowọ́pọ̀ tí wọ́n gbé ọ̀rọ̀ ọ̀hún jáde látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé àgbà àwọn ẹgbẹ́ méjèèjì náà ló sọ di mímọ̀ wọ́n ní àwọn tún fi àsìkò yìí rọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé pẹ̀lú bí wọ́n ṣe yọ BAWA tí í ṣe alága àjọ EFCC kúrò, wọ́n ní kí wọ́n gbé ìgbésẹ̀ láti tọpinpin rẹ̀, bẹ́ẹ̀ sì ni kí wọ́n gbé lọ ilé ẹjọ́ kó wá ṣe ìṣirò gbogbo oṣù àti ọdún èyí tó lò nínú ọ́fíìsì ọ̀hún gẹ́gẹ́ bí alága àjọ EFCC, kó wá ṣe ìṣirò iye owó èyí tó rí gbà padà kúrò lọ́wọ́ àwọn ènìyàn èyí tí wọ́n ní wọ́n ń kówó ìlú jẹ lọ́nà tí kò bófin mu. Lákòótán nínú ọ̀rọ̀ àwọn igun méjèèjì náà, wọ́n ní ìtìjú ńlá gbà ní Abdulrasheed ló mú bá àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí pẹ̀lú bó ṣe já wọn kulẹ̀ àti bó fi hàn wípé àwọn ọ̀dọ́ wọn tí ìtò di lémò. Ó ní Abdulrasheed ti fi irú àwọn ìfẹ́ ìwà búburú ó ti fi hàn látàrí àwọn ìwà búburú eléyìí tó wù lásìkò tó wà nínú ọ́fíìsì ọ̀hún gẹ́gẹ́ bí alága àjọ EFCC. Wọ́n ní ìtìjú lágbà ni ó jẹ́ fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìwà eléyìí tí BAWA tó wù yìí. Pẹ̀lú bí ètò ìdájọ́ àti
àwọn awuyewuye èyí tó súyọ ò lẹ́yìn ètò ìbò àwọn ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tó wáyé ò nínú oṣù kejì ọdún tá a wà yìí, èyí tí àwọn tí wọ́n jákulẹ̀ sọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí látinú ẹgbẹ́ òṣèlú mìíràn, pàápàá jù ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú PDP. Ní báyìí ọ̀jọ̀gbọ́n kan rèé ó ṣojú mi kòró èyí tó sọ̀rọ̀ tako ààrẹ Bọ́lá Tinubu nílẹ̀-ẹjọ́ tribunal tí wọ́n gbé kalẹ̀ tó wà nílùú Àbújá èyí tó ń gbọ́ awuyewuye eléyìí tó jẹyọ lẹ́yìn ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún eléyìí tó jẹ́ ògbóǹtarìgì nínú ìmọ̀ ìṣirò èyí tá a mọ̀ sí mathematics eléyìí tó wá láti inú ilé ẹ̀kọ́ gíga fáfitì Nnamdi Azikiwe èyí tó wà ní Akwa ní ìpínlẹ̀ Anambra. Ọ̀jọ̀gbọ́n náà eyín Ofuedu òun mà ló ti sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ tribunal lánàá wípé pẹ̀lú ẹjọ́ eléyìí tí Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party tó pè yìí, òun ní ọ̀rọ̀ kan láti sọ lórí rẹ̀. Wọ́n ní ọ̀jọ̀gbọ́n Ofuedu èyí tó sọ̀rọ̀ náà wípé gbogbo àwọn èsì àbájáde ìbò èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí nínú ìbò àwọn ààrẹ èyí tí àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC tí wọ́n gbé lọ sórí ayélujára wọn, ó ní ó lé 18,000 eléyìí tó jẹ́ pé àwọn ìwé ọ̀hún ó ní kan tó ń bẹnu rẹ̀ ẹnikẹ́ni kò lè rí kà pẹ̀lú bó ṣe jẹ́ pé ó ti di dàrúdàpọ̀ èyí tí wọ́n ní blọ́n. Wọ́n ní kinní ọ̀hún ní òṣèré kà rárá ṣùgbọ́n tí àjọ elétò ìbò orílẹ̀-èdè yìí kọ̀ jálẹ̀ láti yọrúfẹ́ àwọn èsì ọ̀hún kúrò kó tó di pé wọ́n gbé lọ sórí ayélujára wọn fún ìtẹ̀síwájú láti ka èsì ìbò ọ̀hún. Ọ̀jọ̀gbọ́n náà èyí tó wà láti ilé-ẹ̀kọ́ gíga fáfitì Nnamdi Azikiwe èyí tó wà ní ìpínlẹ̀ Anambra ló sọ wípé gbogbo nǹkan tí ojú òun ríre ó ní ó kéré tán 18,000 blunt voters. Ó ní àwọn wọ̀nyí gangan ló yẹ kí àjọ elétò ìbò kí wọ́n yọ kúrò ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ láti fi sí orí ayélujára wọn fún àtìlẹ́yìn láti lè sọ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló wọlé ṣùgbọ́n tí wọ́n mọ̀ wípé ohun tí wọ́n ṣe kò bófin mu. Ọ̀jọ̀gbọ́n náà ló sọ̀rọ̀ láti tako ẹgbẹ́ òṣèlú APC, bákan náà láti rojọ́ gbé Peter Obi nílẹ̀-ẹjọ́ tribunal nílùú Àbújá lánàá. Àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ni wọ́n tún gbé ìgbésẹ̀ kan èyí tó yani lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tó jẹyọ nínú ìwé mímọ́ Bíbélì tó ní ìpadàbọ̀ Jésù Kristi yóò dàbí olè lóru ṣùgbọ́n ọ̀rọ̀ ti yí padà báyìí. Ìpadàwọlé àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè yìí ó dàbí olè lóru ni nínú ọjà kan èyí tó wà ní agbègbè Agége ní ìpínlẹ̀ Èkó ní òru ọjọ́ Wednesday mọ́jú Thursday. Ọjà ọ̀hún tí wọ́n ń pè ní Ajib Market èyí tó wà ní agbègbè Agége ní ìpínlẹ̀ Èkó alẹ́ ọjọ́rú sí ọjọ́bọ̀ ni wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí kọ́sítọ̀mù àwọn ni wọ́n ya wọ gbogbo àwọn ilé ìtajà èyí tó wà nínú ọjà Ajib ọ̀hún tí wọ́n bẹ̀rẹ̀ sí ní já ṣọ́ọ̀bù wọn tí wọ́n kó ìrẹsì ńtoní tìkẹ́tìkẹ́ ńtoní bọ̀kúbọ̀kú tí wọ́n kó jáde ní òru ọ̀gànjọ́ èyí tí wọ́n kó wọnú mọ́tò wọn pẹ̀lú ọ̀rọ̀ wípé ìrẹsì ọ̀hún ló gba ọ̀nà ìbùrú wọ àwọn agbègbè náà ṣùgbọ́n tó jẹ́ pé inú ṣọ́ọ̀bù àwọn oníǹkan ni wọ́n ti wá ń kó lóru ọ̀gànjọ́ tí àwọn tó ní ilé ìtọ́jà ṣọ́ọ̀bù ọ̀hún tí wọ́n sùn nínú ilé wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lánàá lásìkò tí àwọn olùtajà èyí tí àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún tí wọ́n já àwọn ilé ìtajà wọn tí wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní nǹkan bíi aago 9 òwúrọ̀ àná òyìnlẹ̀ yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń sun ẹkún tí wọ́n sì ń wa omi lójú bí ìgbènìyàn mu omi pure water ní níbi tí wọ́n ti ní àwọn ọlọ́dẹ tí ń ṣọ́ agbègbè ọjà náà ní àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún ni wọ́n gba ẹ̀rọ ìléwọ́ ìbáraẹnisọ̀rọ̀ ọ̀hún fún wípé láti má lè jẹ́ kí àwọn ọlọ́dẹ náà ní àǹfààní pé àwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù náà tàbí kí wọ́n máa ya àyà sílẹ̀ èyí hùn kí wọ́n máa ká bí wọ́n ṣe ń ṣiṣẹ́ ibi ọ̀hún sílẹ̀ èyí tó fi hàn wípé dájúdájú àwọn kọ́sítọ̀mù ọ̀hún ó ṣeé ṣe kó jí àwọn olè nínú wọn. Ní báyìí wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ kírúfẹ́ àwọn nǹkan báyìí kó má tún ṣẹlẹ̀ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà.
lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọkùnrin ọmọ orílẹ̀-èdè yìí òǹkọrin takasùfèé Inyanya Ọ̀dọ́yàn Mbuk tí gbogbo èèyàn mọ̀ sí Inyanya Kukere Master òun mà ló ti sọ̀rọ̀ tó tẹ̀lé òwe àwọn àgbálẹ̀ Yorùbá tó ní yìnyínyìnyín kẹ́ni ó lè ṣèmí bí ẹni bá dúpẹ́ orí àná dandan ni kó gbà mí ìsè ó ní lára àwọn tí wọ́n jọ ń kọrin o eléyìí tó jẹ́ pé òun ò lè gbàgbé rẹ̀ títí ayé yóò fi parẹ́ èyí tí wọ́n ń pè ní Kéèsì ó ní ọpẹ́ pàtàkì lọ sí ọ̀dọ̀ Kéèsì ó ní ọdún 2 ó lé gbáko lòun fi gbé lábẹ́ òrùlé Kéèsì tí òun jẹ tàárọ̀ tọ̀sán àti alẹ́ sí lọ́rùn tóun sì mú ó ní fún ìgbà àkọ́kọ́ ó ní Kéèsì ló sanwó bàálù èyí tó gbé òun láti ìlú Kàlàbà wá sí ìpínlẹ̀ Èkó lọ́dún náà lọ́hùn-ún ó ní kódà gan títí di òwúrọ̀ eléyìí tí ìròyìn kórajọ ó ní òun pẹ̀lú Kéèsì àwọn sì ríra tí àwọn sọ̀rọ̀ bí ọmọ ìyá ni ó ní nípa ìdí èyí inú òun dùn ayọ̀ òun kún láti lè sọ wípé kò ní burú títì kó má kó ènìyàn kan mọ́ ni Inyanya tó sọ̀rọ̀ yìí lásìkò eléyìí tó ń farahàn lórí rédíò kan ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún tó sì ń dúpẹ́ lọ́wọ́ Kéèsì fún akitiyan àtìlẹ́yìn àti ìfẹ́ eléyìí tó hàn dáadáa èyí tó fi hàn sí òun ó ní púpọ̀ nínú àwọn tí wọ́n jọ ń kọrin takasùfèé ní ò lè ṣerú nǹkan tí Kéèsì ṣe fún òun èyí méjì tí òun fi gbé lábẹ́rùlé rẹ̀ tóun sì ń jẹ̀mú sí lọ́rùn bákan náà tó tún ṣe ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn fún òun eléyìí tí òun ò lè sọ gbogbo rẹ̀ tán lórí afẹ́fẹ́ ọ̀rọ̀ ìdúpẹ́ yìí ló jáde lẹ́nu Kukere Master èyí tá a mọ̀ sí Inyanya. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Jímọ̀ títí dojúmọ̀ lákẹ́tùmọ̀ láǹfààní sí ọ̀tún ìròyìn míì mo gbà ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá eré àtayọ̀ láò fi pàdé fún mi Adénúgà lẹni tó mú ìròyìn ọ̀hún wá sí ojú amóhùnmáwòrán yín ire Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.